Hi guys, welcome to Get Life TV. This is just a quick one, so it's just a tip for you because some of you guys used to message me or call me asking me to recommend a powerful Babalawo to them, to you guys. So I want to tell you that when you are talking of powerful, I'm not really sure what you mean by that. But what Babalawos do is what I call Iwure, is what we call Iwure. So, àdúrà ni Babalawo máa ń ṣe, Iwure dẹ̀ ni à ń pè, we call it Iwure in the Yoruba religion. So, I just want to share a video with you of a typical Iwure, that you can get from a Babalawo, you know. So, being powerful or not is not really what matters, but what matters here is a babalawo, a good babalawo uh, who is upright, who is in good time, with our orishas, so that it can help you plead or appease any of our orishas, for your prayers to be answered. So let me just share the video with you. So the worry that I experienced a few days ago. So just check it out. lọ́sùn ọkọ̀rọ̀ tètè àti ṣekújù lájà lọ́rùn omi lálíṣílẹ̀ kó ayọ́kọ́ ọmọ tuntun pé ìpéjú líṣílẹ̀ kó kojú agada líṣílẹ̀ kó ìkàkọ̀ kólé lálíṣílẹ̀ kó kóru wọn kọ́ ṣẹ́nà èmi dàda ọmọdé yìí ọlá ayé ni akákùnrin mi ní o yàrá mọ́ òbínú sí mi o lẹ́yìn ẹrù rẹ o mo ti jẹun látàná wà ọ̀ṣẹ́nà ẹ fọlọ́dún rẹ mo pè olúlé mo pè o olóhùn ta ló dòkè ọ̀rọ̀ lẹ̀ bábà òkè ìgbèrè mọ́jọ́ àbá mo pè é lónìí ìyẹmọdé mo pè ojú àmọ́ àmọ́ fọ̀ mo pè é lónìí o gúúsù mo pè àríwá mo pè àkísàlẹ̀ mo pè àmìkẹ́ ayé mo pè àmìkẹ́ ọ̀ mo pè é lónìí o kí n ṣẹ́nu o kí tátí gbére kí gbọ́ wà kó sí ikú kí ọmọ ìlà sáré kege kí ìlókò kí dé kí ìlọ́jà kí dé o ógbé méjì mo pè ọ̀yẹ̀kú méjì mo pè ìwòrì méjì mo pè èdí méjì mo pè ọ̀bàrà méjì mo pè ọ̀kànràn méjì mo pè ìrọ́sùn méjì mo pè ọ̀hání méjì mo pè èkútí méjì mo pè ọ̀sá méjì mo pè ẹlẹ́tẹ̀ méjì mo pè ìtura méjì mo pè ọlọ́gbọ́n méjì mo pè ọ̀ṣẹ́ méjì mo pè ọ̀rọ̀gún méjì mo pè ẹ̀ka méjì mo pè ọmọ okoroko ọmọ okoro mi kì í ṣẹ́nu o ìjọba o ọ̀nà tíntín o ọ̀nà ìbàfà bàjẹ́ ọmọ ọkọ̀ ìyá yín ó dé alálejò lókẹ́rẹ́ lónìí bá kọ́ ṣẹ́nu mọ́jọ́sẹ̀ rẹ̀ mọ́jẹ́ sílé o ẹfọ alódùmọ̀ rẹ̀ òkú ajẹ́ léwáyé ká mọ̀jẹ́ pàdé òkú ajẹ́ ẹfọ alódùmọ̀ rẹ̀ lùdú iṣẹ́ rẹ̀ mọ̀jẹ́ ṣiṣẹ́ ṣe o ọkọ̀ ìjọba mọ̀jẹ́ kọ lọ́sẹ̀ òrìn karìn jáde nílé kẹ́ àpadà súlẹ̀ mú ìmọ̀jẹ́ rìn o òrìn karìn jáde nílé ká kó mèremère padà sínú ẹfọ alódùmọ̀ rẹ̀ òun kọ́ jẹ́ rìn àkáàṣẹ mọ̀jẹ́ rẹ̀ dààmú o láàrin ẹgbẹ́ mọ̀jẹ́ rìn láàrin ọ̀gbà mọ̀jẹ́ rìn láàrin ẹbí mọ̀jẹ́ rìn kété orun pa ti dá ọ̀rẹ́ lébàá pọ̀ tẹ̀jú orí àsìrè yóò bá o ọ̀nẹ́ka yà bòde tí ó ṣe kì í ṣe kùdí rẹ̀ nù yàgò sí dẹ́kun tá a pa lọ́ra ìjọ kòkó bá ti da tẹrun rẹ̀ sínú òbò láyé ayé mu kọjá ayé ayé kọjá mú ni wọ́n jọ nù lójú láyọ̀ ilé ọmọ kékeré ní bá ẹ̀fọ́ olódùmọ̀ rẹ̀ jẹ́ dàgbà jẹ́ dògbò ilé ìṣẹ̀tẹ̀ bọ̀ bá wọ́n jẹ́ délé ọ̀tá wọ́n jẹ́ délé olubi wọ́n jẹ́ délé àṣeni èyí ayé ní kọjá iye mi hàn kọ́ sí èyí ayé ní kọjá bá mi hàn kọ́ sí ìra burúkú léran mọ̀jọ́ rí tẹ̀rẹ̀ lò ọ̀ni burúkú lé àbárẹ̀ mọ̀jẹ́ rí tẹ̀rẹ̀ lò ọ̀ni burúkú lé yẹrẹ mọ̀jọ́ rí tẹ̀rẹ̀ lò kọ̀ṣẹ̀ ní kọjọ́ náà rẹ̀ là kọjẹ́ lọ́rùkọ kọjẹ́ dògbó mọ̀jẹ́ kú sẹ́mìrì orí ogbó orí atọ́ mọ̀jẹ́ rí àríṣẹ́kù ìwọ̀n àríṣẹ́kù bàbá mọ̀jẹ́ ríṣẹ́kù iyọ̀ àdúrà ká ṣe kó báyìí nǹkan mú kálí kìtì má lè fi kọ̀ọ̀kọ́ bá ti mẹ́rin sọlẹ̀ sí ìbẹ̀rẹ̀ àgbàrá ìyà sí ifá olódùmọ̀ rẹ̀ kọ̀ṣẹ́nu yìí ká tún yóò bá káàkiri bàbá bá lè ti ṣe mọ́rí tìbátìbá lò àwọn náà wọ́n fún olódùmọ̀ rẹ̀ wọ́n ní wẹ́ẹ̀sì ọmọ rẹ̀ kẹjọ ìyá lórí àjò mọ́jẹ́ ju ìyá lórí àjò ọmọ ọba fún olódùmọ̀ rẹ̀ oníkọ mọ́ ilé ní kọjá mọ́ sí
inú ìdùnnú ní kò jẹ mọ̀ ọ́ sí Ifá Olódùmarè ní kò jẹ sí òní kò yí ọbẹ̀ wí kọ́kọ̀ pẹ́ kàn gbàtẹ́ wá àdúgbò orí kò ti mọ lé o wí jíjáde kò ń jáde owó inú ọ̀rọ̀ àláfíà inú ọ̀rọ̀ inú ọ̀lànà jáde sí kọ̀ṣẹ̀ ẹ̀nú kọjá ogun àìsàn kọjá pọpẹ́ rẹ o lóòrèkóòrè bá ní kọjá pè mí pé bàbá báwo ni o kú ìdílé mú o nítorí ohun rere kò bá ti ṣe kó nàní mi yàrá tì mí Ifá Olódùmarè láti wákàtí ibẹ̀ sí mú rere dá ohun lílá kọ̀bẹ̀ sí bá máa dá lọ́la wọ́n jẹ kan wàhálà wọ́n jẹ kan ṣòro yí wà bàmí níbi bá a jọ kúnlẹ̀ wọ́n Ifá Olódùmarè ẹnu kò mú ké sí lèsì nìjà wọ́n jẹ ṣàbá ọ̀yà wọ́n jẹ ṣàbá ọ̀yà wọn ilé wọn ṣàyè jẹjẹ ayé ọmọ jẹjẹ ayé alẹ́ wọ́n jẹ ráhùn gbẹ̀yìn wọ́n jẹ ráhùn kẹsì jẹun ṣẹ́nu ure rẹ̀ àánú rẹ̀ kọmúsọ̀kan mọ́ rẹ̀ kọmúsọ̀kan olólùfẹ́ rẹ̀ ọ̀yà rẹ̀ náà máa gbọ́n rẹ̀ síbi kọ́ tébọ̀ kọ́ bá tà padà débẹ̀ jẹ́ padà bẹ́ẹ̀ láyọ̀ àtàláfẹ́ wọ́n jẹ́ oṣù kọ́ ya gbẹ̀rún rẹ̀ lọ́sibítù bí kan gbé sí o ṣẹ́nu kọjọ́ kan rẹ̀ balẹ̀ wọ́n bá ṣùgbọ́n gbogbo wá òwe Ifá Olódùmarè jẹ́ méjì jẹ́ ọjà ayé ọmọ rẹ̀ o ìjà rẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ nímúrẹ̀ ló bá sùn lóbi kẹ̀yà rẹ̀ wọ́n jọ gbé wọ́tẹ̀ náà lẹ̀ wọ́n jọ kí sínú igi alẹ́ ṣẹ̀nu dádùn àràgbà o ìtura kẹ̀ṣẹ̀ ṣẹ̀nu bí Ifá Olódùmarè wọ́n jẹ́ wọn kan yóò bá mi níbi bá ojú kan lórí mọ́ jẹ́ fọ́ ẹ̀rù kan mí kí wọ́n Ifá Olódùmarè wọ́n jẹ́ wọn kan yóò bá lẹ́ran látàyọ̀ láfíà èmi ti ka mi akápò rẹ̀ jẹ́ mi pẹ́ẹ́lú dilẹ̀ o yóò ọ̀pọ̀lọpọ̀ àwọn èmi ní ti rà mí kété náà ti ṣàwó bá kan ti dáfà kan rẹ̀ mọ́tò wọ́n kọ́ lélẹ̀ Ifá Olódùmarè náà yé ṣe mọ̀ tí mo kánjú náà o ṣùgbọ́n náà ni mo ẹ̀bẹ̀ ọ́ mo jí tèmi náà gbé mo jí tèmi gbé ṣẹ́nu mú mi kárí ayé tàn mí kárí ayé jẹ́ mi léwó náà kí èmi náà lo mọ́tò kí mi kọ́lé ọ̀rá mi kí mi gbé ọ síbẹ̀ kí mi ṣùlé Ifá lọ̀tọ̀ káyé mọ̀ mí Ifá Olódùmarè pé mi mú ọ lu jìbìtì ṣe kàn tó kí mi àti aṣẹ́ ni mo mọ̀ tí í ṣe ṣe kàbá Ifá mi ti ṣe pààlà ni mo ti ṣe wọ Ifá Olódùmarè nkẹ́ kì máa rí kàrá mi lójú pọ̀ jí mi rí o nkè máa rí kì máa sọ ọ ní kàwé bẹ́ẹ̀ lírí òun kọ́ jí mi rí o wọ́n dé mi fọ̀rá o wọ́n dé mi fọ̀rá o wọ́n dé mi fọ̀rá o wọ́n dé oṣù àwọn kí mi ṣe wọ́n dé abẹ́rẹ́ àwọn mi ṣe lọ́ọ̀nù ṣẹ̀yìn ló fọ́ lóko wọ́n mi mọ̀ ẹ́ kó mú sùkú mi o kó mú sùkú mi o mo sùn sí mi lójú o ṣẹ̀yìn ló dànù mi là lẹ́kọ̀ọ́ ọmọ adó jẹ́ mi fún ọ̀dù yìí lọ́wọ́ ṣẹ̀yìn ló fọ́ lóko oṣù rí mi o ṣe wọ́n láàlú ògiri òkú akéde fún ẹ tún gbà tètè. bàbá ọdún ọ̀yà rẹ̀ mọ̀tò tó la mẹ́rin ti lé o wọn ti sáyé kábà wọn ti sáyé kákìkì wá òye mi o wọn fẹ́ mọ oṣù mọ́jú ló lé lóye òun mi. amọ̀sẹ̀kẹ́ ní ilé ìṣá lẹ́mi ìdílé kó àṣà méjìlá mẹ́rin ilé ìṣá. gọtí ọ̀sẹ̀ wo lẹ́nu fẹ́ ṣe báyìí. Tuesday Wednesday. ọwọ́ máa ń dùn gan ojú àárọ̀ ni wọ́n á lọ ẹgbẹ́ ìpínlẹ̀ náà pé.